fojú ló ń jẹ ẹ wá wo Mọ́ráyọ̀ tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ohun tí a bá sọ mọ́ wa dà lẹ́yìn ọ̀la wọn o lẹ́yìn ọ̀la wọn ẹ súnmọ́ bí ẹ máa bọ̀ ẹ fojú ló ń jẹ ẹ wá wo Mọ́ráyọ̀ tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ohun tí a bá sọ mọ́ wa dà lẹ́yìn ọ̀la wọn o. àwa òbí ó yẹ kó yé wa ọ̀tọ̀ lẹ̀kọ́ ilé ọ̀tọ̀ lẹ̀kọ́ ìwé tó ń gbé ọmọ débi gíga méjèèjì ló ṣe pàtàkì ká kọ́ ọmọ wa kò yẹ kí a fi ẹni ọmọ bá ọ̀la wọn jẹ́ o. ẹ súnmọ́ bí ẹ máa bọ̀ ẹ fojú ló ń jẹ ẹ wá wo Mọ́ráyọ̀ tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ohun tí a bá sọ mọ́ wa dà lẹ́yìn ọ̀la wọn o. kí ló ti ẹ̀kọ́ ẹgbẹ́ yẹn? kí ló ṣẹlẹ̀? ó ti rẹra mi lè máa lọ mi máa lọ. ọ̀gá àbúlé jókòó nìyẹn o máa jókòó ọ̀rá rẹ̀ pẹ̀lẹ́ síbẹ̀. má lọ bọ̀ àtàwọn ẹ̀ má fún mi lówó ni olórí ẹni àwọn afẹ́ balẹ̀ lu ẹni má fún mi lówó ni olórí ẹni. àmì ọlọ́run ń dùn alínú wọ́n ní tí mo bá kọrin kò má láfiwé kí ló ń fẹ́ gbé? tí mo bá kọrin kò jẹ́ láfiwé. wọ́n lọ gbé sípẹ́ẹ̀tì wá ń bẹ̀rẹ̀ tán. olómi yẹn dáadáa fọmi sí kíní ìdí ẹ̀ wọ́n gbé yẹn gbé yẹn gbé. lórí ẹ̀kọ́ ẹ̀wò tó yẹ ṣeré gan lórí ẹ̀kọ́ dàbí igun báyìí ẹ̀tú wò. lálọ́ tó búlọ́ọ̀kù báyìí tó bẹ́ẹ̀ kọ́ ni. oyè dáhùn. pẹ̀lẹ́ máa dìá. oyè àwọn ẹlẹgbẹ́ sí wa. kí wà láyé kékeré má kà Ọlọ́run. mo ti lọ ilé ìṣiṣẹ́ ilé ayé mi. mo ṣe jẹ́ ọmọ ni mo ṣe jẹ́ jù máa yà á. ilé ayé mi. tó wọ́n lè ṣe ní ìlòdì. ilé pàgbé lè lórí lọ́nà kò kó àlè. àbúrò pa. ó lẹ́gbọ́n náà stúdíò lọ àbúrò ṣe wà kọ́ ní ilé ìfànà tẹ̀sí náà. ó jẹ́ ṣiṣẹ́ ojú. ẹ bá wá ilé kọ́ ẹ wọ ẹrọ máa ṣe blọọgì ẹ má jẹ kó bá o ètò wọn fọwọ́ kan gbé blọọgì bá fọwọ́ àtọ wọn gbẹ̀rẹ̀ tí wọn bá sọ̀rọ̀ ẹlẹ́jọ́ àbíyá orí ìdá. ọlọ́run kò wáyé màá ní kán bẹ́ẹ̀ ra gàrí àti tútù ìgbésẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ ó ń bọ̀ àbọ̀sẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ wà á mú gàrí gbọ́ jáde sí àwọn ẹgbẹ́ fẹ́ẹ́ ti gbọ́. ẹ tó lọ bá àdúrà ṣe lọ́dọ̀ làwọn ènìyàn ń bọ̀ wá ọba tó lè má yìí sè ẹ̀rí kẹyìn ọba tí ń jẹ́ mi wọ́n pẹ̀lú báyìí ọmọ ìlú ọmọ ìlú ọmọ wọ́n yọ ṣe Jésù Kristi àmì Jésù àdá ẹ pẹ̀lẹ́ mà ẹ rà sà ẹ pẹ̀lẹ́. níjọ́ tí mo wá sí bíbá ẹni tí mo bá ń padà bọ̀ kí n mú bá lè mi wá àwọn ni mo wá yìí. ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ìdílé ọmọ gbàdúrà fún mi ẹ pẹ̀lẹ́ tí láàdìrá máa ń ta ń wò lọ. wọ́n lè ní káwa. bẹ́ẹ̀ ni ohun tẹ́lẹ̀ dání kí n sọ fún ìyàwó yẹn wípé wọ́n di wọ́n ṣẹ̀ṣẹ̀ sí oyún tó wà nínú ìyàwó yẹn sẹ́ ọ̀run ní kí n sọ fún yín pé ọmọ ológo ni àti pé ọmọ májẹ̀mú ìlérí òdẹ̀ ní yẹ̀ bá bàbá májẹ̀mú jẹ́ ó ní ìlérí kò lè yẹ ìlérí kò lè yẹ ìlérí kò lè yẹ káwọn bàbá májẹ̀mú jẹ́ ẹsikísà ọ̀run ní kí n sọ fún yín pé ìwásáyé ọmọ yìí yóò ṣe àǹfààní púpọ̀ fún ẹ̀yin àti ìyàwó yín yóò sì gbé ẹ̀yin àti ìyàwó yín lọ síbi gíga yóò sì mú àtúnṣe tó dájú wá sínú ìdílé níwájú ọba táwọn ọ̀dọ̀ pè jẹ́ nìyọ
mo rí pé ẹ jẹ́ ọlọ́kùn nílé yẹn sì láàjà ara kàmbà fẹ́ra ìlàlí kàmbà ìgbéni fẹ́ni tó wí nígbà tí ọlọ́run kò wí àmọ́ mi rí pé ẹ jẹ́ ọlọ́kùn nílé sà ṣùgbọ́n ẹlẹ́dàá ní kí n sọ fún yín pé ohunkóhun kò gbọdọ̀ ṣe ẹlẹ́dàá ọmọ yìí ẹlẹ́dàá ọmọ yìí dọ́wọ́ ẹ̀yin àti ìyàwó yín nítorí pé kí ni ẹlẹ́dàá rẹ̀ ṣe kókó sẹ́yìn méjèèjì àti pé wíwá sílé ayé rẹ̀ yóò jẹ́ ìrọ̀rùn fún ìdílé yìí ẹsikísà ṣùgbọ́n ẹ jẹ́ ọlọ́kàn nílé ìbádára ìbásùn kí ẹ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún jù ṣé rí àwọn àkókò kan bẹ nígbà tí ẹ bá bí ọmọ náà tán yóò máa fẹ́ máa wo àwọn ìwà kan àwọn ìjọ̀gbọ̀n kan tàbí kejì ẹlẹ́dàá ní kí ẹ fi ní dúdú kí ẹ fi fà mọ́ra nítorí pé kí ni a fi ń dán ìgbàgbọ́ yìí wò lọ ìbùkún fún ọmọ ọ̀dọ́ tó fi ọgbọ́n ṣiṣẹ́ ìrìnjú rẹ̀. ẹ ṣe yes sir. ṣé ẹ ti délẹ̀ àjíǹde ara ó máa jẹ èmi tẹ́ ń rí mi ṣalágídí o ṣùgbọ́n tí ọ̀rọ̀ bíi kòsówó bá ti wọ̀ yìí máa ń sọ̀rọ̀ dára gidi ṣé bí ọkùnrin ní mí ọkùnrin sì lẹ́yìn náà for the past 12 years since mo ti jáde university ẹni pé mo ṣe ń lọ ẹ wò mí dáadáa ṣé rí àti jẹ́ o àti mú o àti wọ́ṣọ́ obìnrin ọrùn ọkùnrin ló wà ẹni wá ṣe tán ó tàn mí ó wá lóun lóyún ṣé àsìkò tí ẹ̀ sọ pé mi lóyún ni tẹ́ ẹ bá gbọ́ ẹ̀ ní bá ń pín pásítọ̀ ẹ bá ń wí ṣe rí láti bí ọ̀sẹ̀ mẹ́rin sìn mo lè sọ pé bóyá ọ̀sẹ̀ kan nú ẹ̀ bóyá láti jẹun àárọ̀ àsán àti dalẹ́ dáadáa jọ kájẹ 101 àbí kájẹ 001 bá a ṣe ń ṣe nìyẹn ìyẹn kò tí ì tán síbẹ̀ ìbáṣẹ ẹ̀ ti sùúrù ṣé àwa tún gbọ́dọ̀ bímọ náà tán kí wọ́n lọ rí kejì pé ẹgbẹ́ yá wa gàrí o ká máa sókè gà jọ ká wá máa sókè gàrí ọjọ́ mẹ́ta lẹ̀ ká tó lọ máa fún ọmọ sódà bẹ́ẹ̀ ó kúkú sàn ká má jẹ́ kí ọmọ yẹn wáyé ju pé kó wáyé ká fìyà jẹ lọ. ìrètí tó pọ̀ máa ń sọkàn láàrẹ̀ olórin kan ló kọ́ ló ní ìrètí tó pọ̀ máa ń fa ìrẹ̀wẹ̀sì. ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn ìrètí bá fẹ́ pẹ́ jù ó lè mú ọkàn ṣáàkùnà tètè ṣe tèmi dá mi lóhùn lásìkò tí ó yẹ mí. yes ibi tí mo lọ gan nìyẹn ẹ bá mi sọ fún bàbá gọ́ọ̀dù ẹ bá mi sọ fún ẹ fẹ́ nu àṣẹ yẹn sọ fún pé kó tètè dá mi lóhùn lásìkò tó máa fẹ́ ìrẹ̀wẹ̀sì tí ń pọ̀ jù ló sọ mí dá alágídí mi sí alágídí bẹ́ẹ̀ ṣòro yìí ẹ bá mi sọ fún un. ta ló lè túṣẹ́ olúwa o kò sí kò sẹ́nìkan oṣó ló fẹ́ túṣẹ́ olúwa o kò sí kò sẹ́nìkan ohun kan aṣòro ṣe fún ọlọ́run rí. mo gbà kò sí. ẹni bá létí gbogbo ohun tí ẹ̀mí ń sọ ohun tá mú mi rí ni wípé nígbà tí ọmọ ìbá wá sílé ayé tán ọ̀rọ̀ yẹn wá dàbí pé nígbà tí ọlọ́run dá ìpè lọ sórí padà tó wá ń ṣe wá bẹni tí làlá. ṣùgbọ́n ìkìlọ̀ tá a kì í ṣe fún yín ni wípé ẹ kò gbọ́dọ̀ fi ẹlẹ́dàá ṣe. ṣé dẹ́ sọ fún mi pé tí a bá fi ẹkún sùn ayọ̀ la máa fi jí. ẹ mọ orí tẹ́ máa kọ ẹ sọ pé ìwọ ọlọ́run yọ ọwọ́ mi sókè ṣe ọlọ́run ìkó tó pẹ́ nítorí tó kọ́ bá lọ pẹ́ ayé àṣẹ ọmọ dára ọmọ gbogbo nǹkan tí mo sọ látàárọ̀ sí ilé sí àbọ̀rọ̀ mi ò yí ẹni. ṣé ìwọ̀n èyí ti gbàgbọ́ òsì pátọ̀ sọ ni pásọ̀ sọ wípé a máa bí ọmọ kan tó máa lé gbogbo ṣe ayé wa ìdánù àgbẹ̀tì ilé lòmí ìta tẹ fún lóyún ni ṣé bẹ́ẹ̀ pa mí àná tẹ́ bá pa mí mi níjẹ́ sí mi máa lé yín kiri ni ẹ fi mí lẹ̀ mi. ṣàánú mi o mọ ọdún tí mo ti ń wáṣẹ́ kiri tí mi kì í. ṣé yóò fẹ́ jíyà kẹ́ tó jọrọ ni. tọ́lá ni àṣírí ò ní tú kò ní tú kọ̀rọ̀ kò ní tú wàmbá ṣàánú mi alàgbà tó sọ̀rọ̀ sọ pé á jìyà tó yìí tí ó mú wa lómi ọ̀rọ̀ tó di parọ́ mọ́ bí. ẹ̀wọ̀n ni ò lè ṣe ẹ̀yìn bá tèmi jẹ́. àṣírí ò ní tú nígbà oyún bá fẹ́ di bí oṣù mẹ́ta sí wọn ní ká lọ hospital ká lọ rẹ́jísà fún antinata tún dùn sùúrù gbogbo àwọn àrùn kéékèèké kan wà tó máa ń sálábò oyún lórí tí máa ṣe. ọlọ́run ti jẹ́ ká àìsàn ṣe mí tí máa fi bí ọmọ ìkò ní sí àrùn tó máa ṣe mí bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ọkọ bá gba ọ̀tún kó wáṣẹ́ lọ kí ìyàwó gba òsì kó wáṣẹ́ lọ kó jọ wọlé wá lálẹ́ iṣẹ́ ló ń ṣe ẹ̀yẹ. ọmọ dára ọmọ àbí fún ọlọ́mọ tí ó gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ ọmọ.
àdábọ̀ níjà ti yín ẹ ṣeun o ẹjọ́ ẹlẹ́jọ́ mi ti yín o ẹ ṣàánú mi nítorí Ọlọ́run o ẹ ṣàánú Fáyidá obìnrin alágbé ọ̀tá ló bá ṣe èrú èyí kò lè má yẹra èèyàn ló bá ṣe èrú èyí kò lè má yẹ jẹ ẹ ṣàánú Fáyidá ìyàwó yìí ni o ẹ ṣàánú Fáyidá obìnrin alágbé ọ̀tá ló bá ṣe èrú èyí kò lè má yẹra èèyàn ló bá ṣe èrú èyí kò lè má yẹ jẹ ọ̀tá ló bá ṣe èrú èyí kò lè má yẹra ẹ ṣàánú Fáyidá obìnrin alágbé ọ̀tá ló bá ṣe èrú èyí kò lè má yẹra ẹ ṣàánú mi torí Ọlọ́run àkọ́mọ̀dábọ̀ níjẹ́ ti yín o ẹjọ́ lẹ́jọ́ ọlọ́rọ̀ ní wọlé tàn yín ẹ ṣe wọn àkọ́mọ̀dábọ̀ níjẹ́ ti yín o gbogbo àkọ́lọ yín tó lọ ní ọ̀padà o ọlọ́run ṣàánú yín o àwọn tó fi fún lówó ẹ̀ ní fi gbọ́mọ yín sí ẹ ṣàánú mi ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣàánú mi torí ànábì Muhammad ẹ ṣàánú mi torí oníṣẹ́ ńlá ẹ ṣàánú mi torí ànábì Muhammad. Gbé nǹkan tó máa gbé jọ. Ọmọ èèyàn kan máa bá ọ̀rọ̀ bí ìròyìn ọ̀rọ̀ lápá. Mo gbére nìdé. Ẹnìkan máa bá ọ̀rọ̀ bí ìròyìn ọ̀rọ̀. Bọ́tí mi ò ṣe kàbọ̀ mẹ́rin bọ́ọ̀dì sọ̀rọ̀. Òṣìṣẹ́ kábọ̀ mi. Gbàgbé ní gbèrè gbàgbé ní gbèrè gbàgbé ọ̀gbẹ́ gbàgbé. Tètè. Fòmúlẹ̀ bú yí jẹ̀bẹ̀ mi wàhálà ti ẹ̀yẹ. Ramani ẹ lọ jókòó ni ọ̀sẹ̀ tí ń gbọ́ ẹja ṣiṣẹ́ ẹ̀ka kúrò ń bẹ́ẹ̀. Bàbá ẹ̀wọ̀ èmi ti ṣiṣẹ́ lọ́run o máa gbọ́n rí ayé ni bàbá tẹ́ ti gbọ́ ẹ̀wọ̀ tèmi sílẹ̀ ìjọ. Ọ̀gbẹ́ni kí ló tiẹ̀ máa ń ṣe ẹ̀bọ̀ ọmọ tágbàlagbà lẹ́yìn tó máa sọ̀rọ̀ yìí. Àwọn tẹ̀kẹ́ ju pẹ́yìn ọ̀gbẹ́ni ibi tó síyàn sí ń sin ọdún kọ́ síbẹ̀ o. Bí lágájọ́. Dáadáa ni jọ. Wọ́n ti ránṣẹ́ ìyẹn yẹn jọ. Ọ̀gbẹ́ni àká. Yára mọ̀ jọ. Ẹ jọ supervisor iṣẹ́ ìgbọ́. Mr. Ajani wọ́n jáde fún wọn láwọn fẹ́ lọ jẹun kò dẹ̀ pẹ́ sí tán lọ o. Supervisor mo ti béèrè lẹ́ẹ̀kan ọ̀rọ̀ kò lọ jẹun ní pẹ̀lẹ́ kúṣẹ́. Àwọn materials sọ pé o ní bíi. Cement àdínígi gravel yẹn bíi tipa mẹ́ta ṣá yẹ̀pẹ̀ yẹn náà bíi tipa méjì so kẹ̀lẹ́ bá fún owó díẹ̀ sí díẹ̀ torí àwọn alágbàṣe yẹn sá. Ṣé o wá aṣọ ẹ̀ pé a tó. Alágbára Ọlọ́run sá. A tó alágbára Ọlọ́run kí wàá gbé lókè before owó tẹ̀lé alágbára Ọlọ́run. Okay, I will be very grateful. And bàbá yẹn kí ni o ti ríṣẹ́ sí. Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ bàbá yẹn lára mi ọ̀pọ̀lọpọ̀ wọn lára mi. The main is good. Bẹ́ẹ̀ni sá mi ti gbàdúrà kan kúrò mi ká máa parí iṣẹ́ sá. Ó ti o ṣe pé o is quite nice. Bẹ́ẹ̀ni sá. Wọ́n kì í sá. Ẹ lẹ sá o. Ẹ ṣeun ó jàre. Ẹ kọ́ wẹ̀. Tí o bá ti di ọ̀la bíi around 8 o'clock a fẹ́ kó wá sí ọ́fíìsì ẹ̀ ṣùgbọ́n ó máa dókè ló sọ o ó máa dókè ló sọ o mo trust ẹ I will be expecting tomorrow.
tiẹ̀ bẹ̀rẹ̀ rárá ó mọ̀ pé business ló ń ṣe yẹn ni kan fún ẹ níṣẹ́ kó máa take 2-3 days kó tó parí ẹ̀ kí ni sí táwọn ẹ̀ẹ́dì wa mú wá tó ní kó lọ. mi kì í bá ọ̀lẹ́ ṣiṣẹ́ o àbí bá ọ̀lẹ́ ṣiṣẹ́ o sórí lè wà lóṣù fọ́tòkọ́pì mẹ́ta àmúkan tí wọ́n fáìlì chairman àmúkan wá sórí orí tébù mi ìtọ́jú ọ̀hún àtọ́mú fún accountant àwọn fáìlì gbọ́ báyìí láti jẹ́ kí ló lórí àbútú ní mistake bẹ̀rẹ̀. How are you? Báwo ni? Ṣé fáìlì tí mo fáìlì rí? Bẹ́ẹ̀ mo wá sọ́fíìsì ní ìlànà ẹ̀ tí a wà. Iṣẹ́ máa ṣe bí iṣẹ́ ìgbìlẹ̀ sọ́fíìsì mi wà á wò sí. Manager, èwo ni ẹkún sí ẹdún lọ sáìtì mi? Okay. Ṣé rí àwọn ẹnjìnà aláìka máa dàgbà dáadáa kan wá sọ́fíìsì rẹ̀ anytime láti bẹ̀rẹ̀ sáìtì. And how are you enjoying the new office? Ó wà wọlé ṣe òsì. Mo gbọ́ kí wá rí ẹ náà. Wọ́n ti pè ní sáà. Kí ló wà bẹ́ẹ̀? If Mohammed doesn't go to the mountain, nothing will go. Pẹ̀lẹ́. Ẹ ṣáà tí mo tẹni fẹ́ wá rí fún tẹ́lẹ̀ ní pé mo ti ṣe bọ́jẹ̀tì lórí kí ni kò sáde fún wa yẹn. Nígbà tí mo ṣe látòkè délẹ̀ ẹ sọ wọ́n yóò gbọ́dọ̀ náà ju 150 million lọ. 150 bẹ́ẹ̀ ó dẹ̀ ṣọ́. Ẹ sà àti bẹ̀rẹ̀ àtàní àtògùn ẹ̀ mo dá lójú kò gbọ́dọ̀ 150 million lọ. Báwa wo 300 million naira la charge mi. 300 million. Mo charge wọn. Ọ̀gá profit wa nìyẹn yóò ṣe kíni kásá ti ṣe iṣẹ́ wọn kó ṣe kíni kó dà. In fact tó bá rí bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wà smile. In fact wà tó rẹ́rìn. Ok kó fún ayé fún nìyẹn jẹ́ sáré lọ́fíìsì kò fẹ́ vet file mi. All right kúṣẹ́ pẹ̀lẹ́. 300 million. Proud of you. Daddy. Congratulations. Thank you. Kí ló dé? Wọ́n ní kàkà kí n bí ẹgbẹ̀rún ọ̀gùn tí mo bá ti bí kan ṣoṣo ọ̀gá máa ròyìn ara yín lójú. Lovely. Olórí. Congratulations. Thank you. Ayọ̀ wa ò ní dìbàjẹ́. Jẹ́ wá rí ohun tó wọ́n inú òun fẹ́ lọ ṣe ní skul yìí àlè ní jẹ́. Gbogbo ọmọ táwọn ọmọ oníṣẹ́ta yìí dà sí ìgboro. Gbogbo là ń gbóríṣiríṣi ìròyìn tó jẹ́ pé níyàn òde ẹ̀dùn sí. Lọ́ọ̀ wá ń bẹ ọmọ mi ò ṣe. Dókítà wá ń bẹ ò lọ́kà. Kí ló wá dé tó jẹ́ tíátà àti pangoro. Ẹ ṣe my dear. Fọkàn balẹ̀. Àwọn tíátà yìí ìjọba àtàwọn fi ẹrù ru kiri oníyẹn. Ìsín àwọn graduates wọ́n ti ẹ̀ ń wọ́nà láti wọ́n sí ni tó rántí mọ impact tí àwọn tíátà yẹn ń kó tó bá ti rí ilé tó dàrú nísìn tí wọ́n bá ti wo fíìmù báyìí ilé yẹn tó ń tò ní ìyẹn kékeré Fẹlá Aníkúlápó Kútì tí gbogbo ayé mọ̀ yẹn oníkọ́lọ́ ní kó lọ kọ́ lọ́ọ̀ ni bàbá àtìyẹ́ ẹ̀ ràn ìgbà tó dọ̀ ló change bí ọmọdé ló ń fẹ́ ṣe music tẹ́lẹ̀ tí mo ra gbogbo àwọn kíní fún ó tún máa change mind ẹ̀ kún fẹ́ ti tíátà kí ló ṣẹlẹ̀ sáwọn ní tíátà àbòtí àwọn fíìmù tó ní bá kọ music gbẹ kó sí so gbogbo ẹgbẹ́ ìgbẹ́ kókó báyìí sí. kí ló fi lé àìdáfilẹ̀ ayọ̀ ni.
ẹ ṣe mo dúpẹ́ má wàá lọ ṣe gbogbo wọ́nranwọ̀nran yìí lọ́hùn-ún. Mommy, don't worry, I'll make you proud. I swear, I love you. Come, Mama. Ojo bàbá. Mommy, let's say mo lóyún kan fún yín. Okay, mo fẹ́ gbọ́. Àti fún èmi náà. And mommy. Ìyá ni wúrà iyebíye. Ìgbà kò ṣe fọwọ́ ra. Ọlọ́yún mi fọ́ṣù mẹ́sàn-án. Ó ṣe ẹ káàbọ̀ kalẹ̀ ilé ọkọ mi báyìí ni. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fúnra. Olóyún mi fọ́ṣù mẹ́sàn-án. Olóyún mi fọ́ṣù mẹ́ta. 3 good years. Bàjẹ́ ìgbàgbà pé ìyá mi pọ̀. Ṣákì! Àwọn provisions àti nǹkan tí mo ní kó bá mi rà kí lè tó rà. Àwọn iṣẹ́ tí mọ́mí kékeré ṣe ni mo ṣe lọ́wọ́. Kí ló kàn pẹ̀lú iṣẹ́ tí mọ́mí rẹ̀? Mo ní kó bá mi ṣe nǹkan bá mi ṣe. What kind of rubbish is that? Gbogbo àwọn aṣọ tó ní kí bá wọn fò ní. God, shut up! Ìwọ lè lọ́ra ọlọ́bẹ̀ jẹ́ ìwọ kọ́ ló kọ́ lọ skul ó lè lọ́ra ni mo lè bí ìkọ̀kí sọ di mẹ́wàá ni ó mọ̀ wípé máa ṣe bẹ́rù la fọ́mọ ni mo ní kó yẹ máa pariwo ọmọ mọ́ mo tó kọ́ lọ sí skul ṣé ó lè rà fúnra rẹ̀. Mommy, that is not the point. The point is idiot ní kẹ́ yìí. láyé mo ti sọ bẹ́ẹ̀ mọ̀ bí wọ́n tún gbọ́ wípé kí bẹ́ẹ̀ mọ́ máa gbọ́ ojú ẹ̀ pẹ́. Ọmọ mi orí sí ẹ̀yọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ìyàwó ẹbí ni. Olú ọmọ mi fún Ṣákì. Olúkú Ṣákì. Àbí? Ewu bẹ ṣe tọ́ tó yọ̀ di. Ó gbọ́ ọmọ mi lórí. Kí ni? Dúró. Ṣé o ti gbàgbé mi? Pé kí ni? Pé ẹ fẹ́ tọ́ iyọ̀pọ̀ kó yọ̀ di. Ẹ fẹ́ tọ́ iyọ̀pọ̀ kó di mẹ́wàá mọ́ yín lọ́wọ́. Torí Ṣákì sì ló ṣe gbọ́ ọmọ mi lórí. Síbílẹ̀ torí pé ìwọ ló gba Ṣákì sí bí àtọmọ ọ̀dọ̀. Mo sọ àṣọ ẹgbẹ́ mi ló máa lọ. Èmi ló máa kú omi lẹ́nu. Èmi ni ọmọ Ṣákì máa kú omi lẹ́nu. Ó ní ọmọ mi fún Ṣákì. Okay, that's all right. Jẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ kó di mẹ́wàá. Daddy, mo ní kó bá mi ra provision. Ẹ̀ka ọmọ tí wọ́n kọ́ lọ sí school. Wọ́n bá mi rà ní. Okay, sorry. Má ha ẹ̀ rárá o. Mi ìfẹ́ problem má ha ẹ̀ rárá o. Ó dára ká máa gbá ọmọ lórí ẹlẹ́dàá ọmọ lè ràn mọ́ òní bí kò ṣe dára ká jẹ́ ọmọ alákẹ́jọ́ bẹ́ẹ̀ ni kò dára ká máa bá ọmọ wí ṣáṣá o. Olúwa
àbí kí ni wọ́n ń pè ẹ́ tẹ́yìn tí kò gbọ́rọ̀ ṣe ti gbọ́ ṣé wọ́n fi ṣí ẹ́ ní ìwọ nìkan nínú hostel yìí ni wọ́n máa gbọ́kọ̀ lọ́kọ̀ káàkiri kí ni problem ẹ òpònú ayírajà. wò ó ṣọmọ pé boyfriend tèmi máa wá bíbí ọjọ́ tí boyfriend mi bá wá torí mo máa ń rí ẹ bó ṣe máa ń rìn kà tí boyfriend mi àti dé tó máa ṣàkọ ẹ wò ó gbogbo beauty ẹ yẹn wò ó máa bẹ̀rẹ̀ bàjẹ́ ọlọ́run bá ń gbọ́. ẹjọ́ ẹ má wẹ̀ mí. ìwẹ̀ láàárọ̀ yìí ẹ̀ ṣe kó ṣe wọ́n. ẹ ó ti tọ́ kí tó lè rí sẹ́wọ̀n. ṣé kò tó máa kó ṣe mí ní. Shut up. Fọlákẹ́, I'm highly disappointed. Ẹ disappoint me. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń jà níta. What is your problem? O jẹ́ káwọn girls start kí n bá sọ̀rọ̀ these local ras irritating girls. Kọ́kọ́ máa sọ̀rọ̀ sí yàn anyhow. God, please. No, don't kí ni mo ṣe? Can you shut up? Just shut up. Fọlákẹ́, jeez. Kemi, show me who at fault. I know this is what you do. Then on the other time, okay, let's just go inside. Let's go. Tí wọ́n wá ń gbé igbá ìrẹ́gbẹ́ ìyà òbí lórí àwọn ọmọ wọ̀nyí o bóyá ni kò ní já sásán o. Èmi ò máa ń láìka tí máa bá rú ọ̀rẹ́ bíi tiẹ̀ rẹ̀. Adé ń bá ẹ sọ̀rọ̀ òun ṣe gángan ṣé tábájọ́ rẹ̀ à lè so tọ̀rọ̀ fúnra wa ni tábà lè so tọ̀rọ̀ fúnra wa kì í ṣọ̀rẹ́. Ó dé ń bá ẹ sọ èmi ò kí bá rú àwọn èèyàn bẹ́ẹ̀ rìn o tó bá mọ̀ pé ò lè ṣe nǹkan kan fún wàá bẹ̀rẹ̀ rọra ṣe kí nìyẹn wàá sọ fún kó ṣe pé kó wá embarrass ẹ̀kọ́ àbí kó máa pariwo mọ́ láàárín àwọn èrò. It's wrong Kemi for crying out loud. How many times máa sọ fún Kúnmi pé mi ò lè help ẹ̀ tí Kúnmi bá fẹ́ ra toothbrush ó máa bá mi tó bá fẹ́ ra toothpaste ó máa bá mi èmi kọ́ ni mo bí Kúnmi àtọ́ we are not related in any way kó fi mí sílẹ̀. Ní sùúrù o bọ́bọ́ yìí sọ fún ẹ ó ní ara dáàdi òun ò yá nígbà tó súnmọ́ pé òun ò lè ṣe fún rọra pé wàá sọ fún kò dìgbà tó bá embarrass ẹ̀ náà ṣé dandan ni kò sọ̀rọ̀ sí ni. Ó mọ nǹkan nínú gbogbo àwa táwa ní yàrá yẹn ìwọ ló ugly jù o ò dẹ̀ ní boyfriend o ò rọ́kùnrin tó ṣẹ̀ why tó ṣe máa date Kúnmi. Ọmọráyọ̀ kí ló ń ṣe kí ni problem ẹ̀ everybody dẹ̀ ń bá ìṣòro látàárọ̀ ó dẹ̀ ń sọ pé kìnnìkan o ò lè help ẹ̀ o ò lè ṣe gbá o lè ṣàwọ́ kí ló ń ṣe ẹ̀ náà kí lájọ́ ẹ̀ fún tábà lè bá ìṣòro àdẹ̀ ń bá ìṣòro òdẹ̀ ń dẹ̀ pásókè ibi tẹ̀yẹ. Ẹ jọ ta ló sọ̀rọ̀ sí i. Èmi ni mo sọ̀rọ̀. Ìwọ you're not my friend o kì í ṣe ọ̀rẹ́ mi èmi àtẹ àsìn kálíbà kan náà a kì í ṣọ̀rẹ́ mi ò mọ̀ ẹ́ so láyéláyé don't ever put your mouth sínú ọ̀rọ̀ mi is that clear? tó ń bá ti fẹ́ rí ẹ wọn ò ní fẹ́ fún ẹ máa kí ló dé ó sú mi ọlọ́run ó sú mi. sùúrù lọ wọ́n gbà ṣáàmà gbàgbé pé a níṣẹ́ ní fẹ́ràn club. and course lẹ́sìn lẹ́kùn tàdé kò ní ṣe lẹ́kùn tí wọ́n lè ṣiṣẹ́ fẹ́ tó yìí. ó sú mi káríkì mo ó ṣe ló ṣe ń begin change kan tó mo tẹ̀lé inú ìtàn lẹ́jọ́. o lè change kọ́ọ̀sì ẹ change Mohammed ọsọ designer ọsọ àwọn kan náà ni kí ló ṣe jẹ́ ẹ wà pa ẹ fashion. ẹ yọ sí alọ́sọ̀ yìí. ó ga o. jọ máa yọ ara. wọ́n mi mọ̀ wọ́n wà ń bẹ wọn àtàwọn ọ̀rẹ́ yìí. ayọ̀ Kẹ́mi everybody wọ́n wà nílé bẹ́ẹ̀ ó ṣàmùwọ̀n àtàwọn girls ẹ̀ ṣá. well anyhow Mohammed já àwọn ọmọ ilé sí wọn. lẹ́tún já wa sí o lẹ́tún fẹ́ já wa sí o àwọn tó ń já ẹsẹ̀ kí ló tún wá fún un. bẹ́tà ọjọ́ rẹ lójú gan o. Really? Morayo èmi sọ èmi má ní mi ò sọ ọ́n mi ìdẹ̀lẹ̀ bá rú ọ̀rẹ́ tiẹ̀ yìí mo sọ tèmi mother Christmas. Kẹ́mi can you just let me be kí ló ní sẹ́kì gbogbo ẹ̀kọ́ you people are just nagging me kí ló kọ everybody why you people stress me kí ló jẹ́ òfin mi problem kí ló dé I'm not related to him kò kí n ṣọmọ yẹn náà. It's not like go ṣe bẹ́ẹ̀ jàre. Kúnmi ó wá bá mi ó lóun need help me mo ti sọ pé mi ò lè ṣe tó bá fẹ́ ra bedroom slippers ó máa bá mi ni èmi dẹ̀ kọ́ ni mo bí gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí nag mi. Morayo Kúnmi Morayo more than 25 times for campus èmi ti sú mi I don't understand mi mọ̀ bó tó ṣe láàrin ní èyí every time àwọn àmì campus a máa rìn lọ àgbàgbé a lójú sí ẹ a máa bèrè ilé ìbèrè náà báwo ló jẹ ó dẹ̀ kí n understand nǹkan tó ṣe láàrin méjì. No kò sí anything láàrin wa o ó kàn pester life mi ni. You know I can't cheat on you. I love you.
Kò tẹ̀ ní kí n jókòó. Má bínú ti rẹ̀ ní. Lọ́bẹ̀ dá wa síbà. So kí ló wá ṣẹlẹ̀ báyìí Mohammed? Ọmọ pàtí wà lé ní o. O ṣíọ. Jọ̀ọ́ tó bá sì lè jẹ́ off campus yẹn máa gbórí wọlé ni òkè máa fẹ́ràn nǹkan bẹ́ẹ̀. Ọmọ off campus ilé ó lè máa hit gan. So kí ló wá ṣẹlẹ̀ báyìí? Tó bá ti ọmọ ìgbé tí girls bá ti pọ̀ ní party. Àwọn guys máa flow kò dẹ̀ ní sí wàhálà. Ilé ijó wà lẹ́nu wọ́n ṣó yẹn lálẹ́ a ní láti lọ. Mo máa lọ o kò ní ìdàtí lọ sọ fún àwọn ará ilé mi nítorí mi ìgbé wọn máa fẹ́ lọ. Ṣé torí nǹkan tẹ́ ra fún mi sí? Àtọwọ́n máa dá sọ̀rọ̀ tí kàn wọ́n. Yà lọ sẹ́ẹ̀tì rẹ̀. Ọya gbé mi mẹ́sẹ̀. Àwọn òkè mi dáadáa. Ẹ ṣeun wa ẹ kú ọ̀rọ̀ bí o ẹ kú gbogbo ìgbà ẹ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi. ẹ jókòó báyìí. Gbogbo ọ̀yọ́ mi ẹ gbórí lé mi lẹ́sẹ̀ báyìí ẹ gbórí lé mi lẹ́sẹ̀ ẹ tíra ẹ̀ka yí báyìí ẹ gbórí lé mi lẹ́sẹ̀ ẹ rọra ẹ pẹ̀lẹ́ ṣé ti wà ókè lẹ́yìn abẹ́fẹ́ tún kọ́ ni. Ẹ̀gbọ́n mi mo dẹ̀ ń sọ mo ní kẹ́jẹ́ máa gbé yín lọ nítorí Ọlọ́run bóyá tá a bá délé wọn á rí nǹkan kan ṣe sí ẹ ṣàánú mi. Àríkẹ́ mo dá yín lóhùn. bá mi tọ́jú kún mi àti ìyá ẹ̀. ṣọ́rọ̀ kún mi là ń sọ ẹ̀yẹ ẹ̀gbọ́n mi kó sí tó máa ṣe àwọn ọmọ yẹn fa ọmọ ilé ìjọ ẹ jẹ́ máa gbé yín lọ lé. ìyá ọkọ mi ẹ wọ ẹ bá mi bá wọn sọ kún mi ń kọ́ ló ṣàmì síbi tára wọn bá yá kún mi máa wọlé dènà. bí ò bá yé ìyá ẹ̀ yẹ kó lè yé wọ. ẹ̀gbọ́n mi kọ́kọ́ yé mi ìkọ́kọ́ yé mi ojú iná ṣàgùsí ojú iná dẹ̀ máa jẹ́ ìkọ́kọ́ yé mi ìkọ́kọ́ yé mi ẹ̀ bá mi sọ̀rọ̀ kú sọ. ẹ̀gbọ́n mi ẹja máa lọ o ẹ̀gbọ́n mi ẹja lọ lé o. ẹja lọ tọ́ ló yá. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ òtẹ̀yẹ mọ́ ifá mọ́ ọmọ ọkọ̀ tí mo ṣe fún kẹ̀ mí ò rà stáàdì ọ̀daràn ọ̀rẹ́ mi gan mo ti gẹ́ra àwọn. ẹ̀gbọ́n mi kò dá báyìí ẹ̀gbọ́n mi kò dá báyìí. Ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi. Ayọ̀ ọ̀pọ̀ mi o. Ẹ̀gbọ́n mi ẹjọ́ torí ọ̀nà. Ìyá Akúnmi ó tú ọ gẹ́ ó ti tú ọ àló tú ọ kí n ronú tó kóra rẹ sí báyìí nítòsẹlẹ̀ sáti ṣẹlẹ̀. ẹ wo gbogbo tí ọba tí ì ṣẹlẹ̀ láyé yìí ó sì ń dọ́gbọ́n sí. àti wípé ọjọ́ àlá lójú ẹni ọjọ́ bákan lójú ẹni ojú wa ti dá sí pé ó kú ni kì í ṣe pọ́nrájò ọgbọ́n mo fẹ́ kọ́ fọkàn rẹ̀ balẹ̀ kọ́ gbàgbé lórí ẹ̀ kọ́ mọ́ ké sọ́lọ́run nígbà mẹ́wàá. ojoojúmọ́ náà ni mo máa ń bá wọn sọ pé kó gbàgbé sọ́jà àrántí nǹkan tó ṣẹlẹ̀ sánà bí àyùbá náà lọ́jọ́ ọjọ́ sí. a lè sọ pé àwọn ò ní gbàgbé àwọn ò ní fi ọkọ̀ àwọn gan ojoojúmọ́ dẹ̀ ló máa ń ronú ojoojúmọ́ náà ló máa ń ronú. wo àwọn onírọ̀rọ̀ ẹ̀kúnnú ilé ìmọ̀ o ti gbọ́. sọ yẹ kó jẹ́ pé òun ní pàrọwà fún ọ tó ọmọ kò tọ́ wà àbọ̀gbọ́ tẹ omi sára kó jẹun tó dáa kó fọkàn ara rẹ balẹ̀ àbọ̀gbọ́ ọlọ́run ó dùn ó tì ọ́ o ọlọ́run ò ní fi ọ́ lẹ́ngbà kọ̀ọ̀kan èyí tèmi wá rí ọ sínú. káàtì ẹ̀ máa dúpẹ́ ni ọlọ́run gangan ti sọ fúnra rẹ̀ ó sọ pé òun lọ́ba alápàdúpẹ́
pé gbogbo ohun tóun bá ṣe láyé yìí ká ṣáà máa dúpẹ́ ni a dẹ̀ ń dúpẹ́ káwọn náà dẹ̀ máa dúpẹ́ ló kù báyìí. ó ṣe sọ̀rọ̀ ọlọ́gbọ́n báyìí nísìn. ó ẹ̀ tiẹ̀ jọ ń lójú lónìí ọ̀rọ̀ rẹ̀ jọ ń lójú. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ jókòó ẹ jókòó ẹ yọ̀pọ̀ ṣe. ayọ̀ǹda jókòó ayọ̀ǹda. mo dúpẹ́ lọ́wọ́ yẹn kó àdúró tì ẹ kó gbà gbogbo. ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí ọmọ yín ní nígbà tó wà láyé kò sí tí ó ṣàìhàn sí ọkàn mi rẹ̀ gbogbo àwọn nǹkan tọ́kọ mi ní ìgbà tí àìsàn yìí dé ọ̀pọ̀lọpọ̀ láta pé ká lè fi ṣe àìsàn yẹn bóyá ara jẹ́ yá kó tó di pọ́ lọ́jọ́ dé ṣùgbọ́n ìwọ̀nba tó kù ńlẹ̀ mo wá fẹ́ bẹ̀yìn kẹjọ kẹ bá mi bá kù mi sọ̀rọ̀ kó lè mójútó àwọn nǹkan tó kù ńlẹ̀ kó má bàjẹ́ kó náà mọ̀ pé òun ti dọkùnrin kó dúró gẹ́gẹ́ bí baálé ilé kó mú bísíǹsì dáadáa kó má jẹ́ ó bàjẹ́ ẹjọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹjọ́. sórí tó ní kún mi tó sọ a jẹ́ pé rìn mi tún kẹ̀ẹ̀kan bì mú ní wíkẹ́ndì wọ́n wà bí ọ wà pé kún mi kalẹ̀ á pè ṣé ìwọ ráyè ní wíkẹ́ndì. kò sígbà tí ìgbà ó lẹ pè mí tí mi ò dá. wọ́n kọ́. ìgbà tí n ti níṣẹ́ náà ojoojúmọ́ mo fi ń pààrà bí. yóò wá dúró sáàrin wa àgbàlagbà ní máa bọ́mọ èké sọ̀rọ̀ wípé bí ó ṣe hùwà ní ọmọ èké ò lè má fẹ́ sí ẹsẹ̀ gbé àbọ̀ ọ̀gbọ́ mójútó nǹkan bàbá rẹ o lágbára ọlọ́run kò sì ní sí ẹsẹ̀ gbé kò ní sí wàwù gbogbo ìgbà tó ń jẹ rẹ bá wá jiná báyìí asẹ́ni lórí òní sí ọdún gbọ́mọgbọ́mọ ò ní gbé lọ́mọ lọ. ìwọ ayá mi fọkùn ẹ balẹ̀ báyìí. kí ni mo wí ṣe báyìí ìwọ náà mọ̀ tó bá ti rẹ́gbọ́n mi wọ́n á bá sọ̀rọ̀ ó dẹ̀ di dandan á gbọ́ lágbára ọlọ́run ojú ẹ báyìí wàá fi rí ọmọ ẹ ẹ̀yìn ẹ báyìí wàá fi pọn ọmọ ẹ. ọlọ́run á dúró tí èso gba aya mi ọlọ́run kò ṣe rò ẹ̀ yàyà rẹ̀ á gbé dúró. ṣe Mọ́ráyọ̀ wọ́n sọ sí mi lọ́kàn sí. kí ni ṣé nígbà assignment wa. ẹnu bá ìsọ̀rọ̀ assignment ọjọ́ fún assignment lẹ̀. ẹnu bá ìsọ̀rọ̀ assignment. kọ́lá ń sọ̀rọ̀. Mọ́ráyọ̀ a nígbà tí mi àti Fọlákẹ́ ń bọ̀ láti classroom lọ́sàn-án yìí wọ́n ní pé òyìn sọ káàkiri náà ni ò pé dáàdì gún mi kú ṣé lóòótọ́ ni. so nítorí ẹ̀ ni ẹ ṣe jókòó bíi pé you got better things to say. What's that my business? Kẹ́mi ó sọ pé bàbá kún mi kú àbí kí ló ṣẹlẹ̀ àbí ó kàn ń fi ìtẹ́ǹdì àbí ó fẹ́ sọ fún wa àbí kí ló dé. Actually nǹkan tí mi try àti sọ ni pé at least ó yẹ kí Mọ́ráyọ̀ lè sọ fún wa so that a lè lọ bá wọn kẹ́dùn ìlú kó ṣe pé káwá gbọ́n ta lẹ́yìn ìgbà tó rẹ wá jẹ́ ọ̀rẹ́. Listen kò ṣe business mi tí bàbá kún mi bá kú in fact bàbá ẹnìkan kọ́ ni kó kú kí yẹ kú kó nǹkan kú tẹ̀lé RIP to all of them come rest in peace it is none of my business. Mọ́ráyọ̀ ní sùúrù kí ni bọ̀bọ̀ yìí ṣe fún ìfọ̀ crying out loud kí ló ṣe fún okùn wọn hate ẹ̀ kí ló dé kí ló ṣe fún òkí lè tọrọ rẹ̀ kí ló dé wọn ní bàbá èèyàn kú and all you could say is ọ̀dọ̀ kẹ́ bóyá bàbá ẹ̀ kú. àmì ìdájú gan wá tiẹ̀ jẹ́ pé hate ara yín kó wá ṣe pé kẹ́ hate ara yín débi pé ọ̀rọ̀ kíyàn kan kú kíyàn má lè lọ show sympathy àbí pé kí ó fún wọn kú káwọn family ẹ̀ kú. you know what Kẹ́mi ó sì lè sọ̀rọ̀ díẹ̀ sí mi Fọlákẹ́ mo fọlọ́run má ever sọ̀rọ̀ sí mi like that I get irritated. èmi àti ẹ a kì í ṣe ọlọ́rọ̀ you are not my friend mo mọ̀ ẹ́ rí ni a kì í ṣe ọ̀rẹ́ and over why this Kúnmi issue ṣé o pé ọ̀rọ̀ Kúnmi yìí ó ti fẹ́ fàjà láàrin mi àti sweet mi láàrin mi àti Dèjì ọ̀rọ̀ Kúnmi yìí ti fàjà láàrin mi àti nínú yàrá ẹ̀ you don't even just let me be kò sí ìwọ́n tó kàn pẹ̀lú Kúnmi let him die let his father die anybody wọ́n fẹ́ Kúnmi lé wọn let them die I'm not related to him please. tí a bá ní any good thing láti ṣe pẹ̀lú life yìí because mo wá rí pé àwọn tó ràn yín wá sí school wọ́n ràn yín wá pé kẹ́ ẹ wá máa ṣe pé gbòòrò you guys should just let me be is that understood. tí wọ́n wá ń gbé igbá ìrẹ́gbẹ́ òbí lórí àwọn ọmọ wọ̀nyí o bóyá ni kò ní já sásán o. èmi olórí ẹbí àti ìyá àbúrẹ́mọ̀ àtàláre àti ìyẹ́ ẹ̀ àtijọ́ ṣe pàdé àbọ̀ ọ̀gbọ́n mi lórí ọ̀rọ̀ rẹ̀
inú mi sì dùn wípé ọjọ́ pé ìwọ náà ráyè ọ̀rọ̀ tá a fẹ́ bọ́ sọ pọ̀ ọ̀rọ̀ pété báyìí ni lórí ọ̀rọ̀ ogún bàbá rẹ̀ sọmọ pé ẹ pé méjì ẹ pé mẹ́ta mo fẹ́ kó o mójútó àbọ̀ ọ̀gbọ́ gbogbo àwọn kọ́ńbìnì tó ní pátápátá n ò fẹ́ kíkan kó ojú àjò rẹ̀yìn bẹ́ẹ̀. gbogbo àwọn fáìlì tí wọ́n ní akọ nǹkan sí. àwọn dọ́kúmẹ̀ntì. àwọn dọ́kúmẹ̀ntì. dákun torí Ọlọ́run dákun torí Ọlọ́run Èdùmàrè ò ní sí ọlọ́mọ àlè. ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. èmi gan-an mo yín padà bọ̀ tí máa bẹ́ẹ̀ sọ ohun tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run á dẹ̀ wá dúró tiẹ̀ Ọlọ́run ò ní ṣe ẹ́ lárugún ẹlẹ́dẹ̀ ẹ̀gbọ́n mi á dúró tiẹ̀ o wàá ṣàṣeyọrí. àmín. ẹyẹ tẹ filẹ̀ ṣé mà pé látijọ́ tí mo ti ń ṣe bọ̀dẹ́ mi ò ná rí ẹ mọ̀ pé mi ò ná rí tábà bí ẹ̀rẹ̀ ìwọ jẹ́ kí ilé iṣẹ́ bàjẹ́ máa ń ná ẹ bàjẹ́. Alare, you don't start your left. No. I want you one now. ẹ̀gbọ́n mi òyìnbó wò lẹ́yìn náà tún fẹ́ ó bẹ̀rẹ̀ sí ẹ̀ kí ni lọ́nà ṣé èmi náà rí ni bó ṣe tí mo ṣe lórí yìí ṣé èmi dán ọlọ́nà kí n nà rí. màá ná ẹ̀ lákè wá gbọ́ lóko. ẹ ṣe sà ẹ ṣe dáadáa tí mo promise yín pé èmi náà ò ní disappoint yín then wo property dáàdi máa mójútó bó jẹ́ kí mójútó then lastly tí n bá need àwọn ìrànlọ́wọ́ àbí advice màmá mi sọ pé mo yọjú sí lóòrèkóòrè so ẹ ṣe mọ̀. orí àwọn bàbá mi ò ní jí ọ̀dà mọ́ yóò dà fún ọ yóò dà fún ọ. o ní 50 naira lọ́wọ́ mẹ́. mo disappoint mi ni. jókòó ìwọ ń tọrọ 50 naira lọ́rẹ̀ ó tọrọ 50 naira ṣé bí ọ̀sán pọ̀ ọ̀nà ní ìsìn tó kó kúkú bó ẹni èèyàn bá nà sẹ́yìn á máa tọrọ owó lọ́rẹ̀. wọ́n máa lè. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ti pẹ̀sẹ̀ mi lọ́lẹ̀ mi sílẹ̀. lọ́wọ́ fún dádì ẹ̀. mọ́tò Murayo rí náà. kí ló tún kún ẹ̀ pẹ̀lú Murayo kí ló tún kún ẹ̀ pẹ̀lú Murayo. mọ́tò ẹ̀ ní sẹ́wọ́n ló máa ń kó sídìí síbí. kí ká wá ṣe sí yẹn. by ten sábà máa tó sẹ́ẹ̀ báyìí. Murayo. Báwo? Ṣé wàá gbà? How many times you must sọ fún ẹ pé kó yé máa bá mi sọ pé anywhere tó bá ti rí mi? Má bínú náà. Yes! Speak to the fingers. I've told you times with that number. Kumi, let's face it, èmi àti ẹ a kì í ṣe caliber kan náà. We are not of the same setting. Murayo, take everything you know. Kó ní kó má bá mi sọ̀rọ̀ mọ́. Murayo, má tó fi máa gbà létí bẹ́ẹ̀ yẹn. Kí wọ́n ló sọ̀rọ̀ ń sìn àbọ̀? Mi ò ní ìdásí fún ẹ lésì because you're too local and rash for my life. But Murayo, ó ní láti gbá gbogbo yẹn nísìnyí. You want to follow me? Get into the car. Mi ò ní time to be late. ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ dókítà ò ní pẹ́ wá síbí wá fún ọ ní injection wọn ò dẹ̀ ní like láti bá àwọn visitors ní bíbá yìí. èmi gan náà mo kàn fẹ́ sáré fún wọn kékeré pé. all right ẹ má pẹ́ o. excuse me. Kúmi èmi ti fẹ́ máa lọ torí a ní practical dance drama nírọ̀lẹ́ but tó bá di lọ́la èmi àtàwọn group member máa wẹ̀ ṣó ti bọ́. uk ẹ tẹ́kẹ̀ ṣe ti bọ́ ó dàbọ̀. mo kàwé léètì ní lánàá so mi bọ́tà àwọn guys kan strike mi so lílájú tí máa lájú bá mi hospital so uk ló ṣe àwọn Dixon ló wá sọ fún mi pé òun ló máa sọ hospital.
ìgbà tí mi wọ́n bọ́ àwọ̀ sad ó ti yẹ mi ìmọ̀ ọkọ tí mo lè ṣe nǹkan lọ́jọ́ jàǹbọ̀ ń báyìí ni èkó kò tẹ̀ kọ́ wọ́ ẹ̀ ọ̀tẹ̀ náà. but àwọn ohun o ti ẹ̀ lájú ní ẹ̀kọ́ kan báyìí àti okò ṣàkó fún lóògbé ẹ̀ ṣá. Deji no suspect. possible na báwo máa ń sọ pé suspect Deji o ò lè conclude bẹ́ẹ̀ náà ṣé ìgbà tí òun lọ ní from nowhere igi bá ibò abẹ lẹ́yìn báwo ló máa sọ pé o suspect Deji ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí as a union leader ṣe understand mi ní fẹ́ ká fa kínní àbúrò mi yìí so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé èmi àtàwọn students tó kù tó bá ti di ọ̀la ẹ̀ máa wẹ̀ bọ̀ láti ìrọ̀lẹ́ ìlọ understand àwọn ọ̀dẹ̀ tí ń ṣe investigation lórí ẹ̀ máa stress ara ẹ̀ ṣùgbọ́n just take care of yourself jọ máa because torí doctor mi ní fẹ́ kọ́ wá sí ìgbà pẹ̀lú gbé mi take care of yourself ṣùgbọ́n mìíràn. Now there's no emptiness inside of my soul, and you see my loneliness start to show. And God knows I can't take it no more. What I miss you, I got to know what you want to show me to the Lord. And that's all I ever see you be. The one that you love for me, the one that come to be my true love. Cause mo imagine kí wọ́n pass through institution bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ jáde without problems. For the matter fact pé wọ́n jẹ́ dán ní àárín àwọn other boys. When you pass through it successfully, thank God. Ọmọ mi mo wish kí mi náà pass out bẹ́ẹ̀ honestly. Láṣẹ Ọlọ́run tẹ náà máa ṣojú gbogbo ilé máa ṣàṣeyọrí iṣu yín á wá jìnnà fèmí àti bàbá yín jẹ wọn ní fẹ́nikẹ́ni ṣàwátì. Mama Deji. Ọdẹ káwọn àgàmọ́. Hello mommy. Ọkàn oríire náà. Oríire náà. Thank you sweetheart. Ọ̀rẹ́ la kún sọ lọ́wọ́ sí. Àbúrò ní kó ṣàwù kóun náà dàbí ẹ̀mọ́ láṣẹ Ọlọ́run. Òun náà ti dàbí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. But actually mommy, it is not easy, you know. At the past station by you understand it takes time, you know. At the past through and you it is not easy. Sure, my people man tell you when I was school, mama sure you are careful, no big, but now you're on your own. No feel alone bear you package arrive. You should judge successfully, will not judge the better. Mama Deji. Congratulations. Congratulations. Are you welcome? How are you? Thank God. Don, I'm impressed. You've made me proud all the way. But mind you, earring to our visiting. Earring. Oh, Don, Mom. What did you do? You are a responsible man, see. And may I say you are going to be one of my managers in my office. You know, you should wear yours. Office Mutimbo by Emi àti Mr. Pangoshi, Baba Murayo. We were discussing about Otula ní graduation ceremony àwọn ọmọ wa. At first, mo kọ́kọ́ rò báyìí ibi bóyá kí ka chata bí Mr. Biggs àti àbí snacks tàbí kò sí rice tàbí àtìpá àwọn olóko. Ìgbà kí n fi tọ́ ẹ létí o gbígbá ìwọ̀n tún lè ní àbá mímọ́ ìgbà kó wá kó àwọn aáyán àti àwọn sójà tí yẹ kó máa kó ọmọ mi. O ti rẹ́ẹ̀dì pa. Sọ fún mi mo gbọ́. Èmi ni at least mo ṣì ń gbò báyìí pé bíi 5 bags of rice tó ṣì wà lé mi. Mo lè sọ lọ́yẹ́ sí ìyá ìmọ̀ ó ní ha. Ó ti o. Kí ni kí n wí fáwọn ọ̀rẹ́ mi? Then kí n fẹ́ sọ fáwọn club mi? Mo jẹ́rìí ìyàwó tí mo ní. Mo ń báyọ̀ ṣe. You are great.
I'm more than great. By the time. And you are great. Oh, she, by the time you know about the one of the GM of the company. O ti di manager wa ko bẹ̀rẹ̀ lórí manager náà o ti di GM. Mo gbọ́. Ọmọ mi ti ń fọ́. Excuse me, Daddy. Morayo. Daddy try láti. O mọ̀ kó tó ń sọ, mo ti mọ̀ ó ti tó. Má bọ̀rọ̀ ṣe bí odi mo mọ̀ bí tó ń lọ. O sanction ẹ̀. Ẹ fẹ́ fi dúró àwọn ni. Nígbà tí bàbá ẹ̀ ti jẹ́ ọ̀rẹ́ mi, tí ìwọ jẹ́ ọmọ mi, tí òun náà lẹ́jọ́ mi, táwọn méjèèjì bá yóò ti dọ̀hún náà nìyẹn. Kí Mọ́ráyọ̀ máa gbá yín, kó máa gbá yín kó máa lọ kó máa lọ. Longest time. Báwo ṣe wà pa? Mo wà o. Ṣé ìwọ ló ní mọ́tò yìí? Èmi lọ́lọ́run jogún ẹ̀ fún. Ó ti di big boy tán o. Ìwọ̀n pé dàbí. Ó mà tún lo gold chain. Èlò ló ń ta náà, èlò ló ń ta. Big boy, wọ́n ṣe ni màá sọ bẹ́ẹ̀. Kí ló wá ṣe ń bì? Mi kàn ń rìn kọjá ni mo ní kí n ra nǹkan tí mo gbàgbé àti rà lọ́jà ni. Anyway, èmi náà máa ra food stuff bí tó gbé máa ń nice. Demonstrate àti wọ̀ gbówó lọ because ní àbáyé bí ni mò ń gbé. Mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀mí ìdẹ̀mọ̀ bóyá o lè fún mi òye ẹ̀. Actually, mi mind àti gba address ilé ẹ̀, you know, maybe one of these days yín kàn wá visit ẹ̀. Kẹ́mi furniture, so address lèmi wá gbé bí kíní kan yẹn. Mo ní láti béèrè. Káàdì mi bẹ́ẹ̀ sì ni mo sọ́ra ti ní pé tó bá fẹ́ wá kó pè mí tó máa ń busy gan nowadays. Okay, máa pè ẹ́ one of these days, okay? Máa jẹ́ appreciate it. So Lera. Ó dàbọ̀. Tí o bá fẹ́ lẹ́tẹ̀ sílé, a máa fẹ́ lẹ́tẹ̀ ní ọ́fíìsì sílé. Wá lùkà ṣé ibi tí ó yẹ kí lè wà lélẹ̀ ni? Èèyàn la fílẹ̀ sí nílé lùkà. What is wrong with you? Kí ló ń ṣe ẹ́? These days, tí n bá gbé gbá, wà ní mi ò mọ̀ pé tí n bá gbà wà ní mi ò mọ̀ pé kí ló ń ṣe ẹ́? Tó bá gbé gbá tí mo lò mọ̀ pé tó gbé àwọn tí mo lò mọ̀ pé try to do that. Do you understand? I'm sorry. Nonsense. Sílẹ̀ fún ẹ, Mọ́ráyọ̀ tèmi, ọmọ aláyọ̀, yunifásitì kejì ló wà yìí o, ilé ọkọ ilé ẹ̀kọ́. Dèjì, Dèjì. Tó máa gbà ó.
agbára kan wà o agbára. Yes, who is that? Hello. Kelly, how are you? Báwo ṣe wà pa? Oh wow. Báwo lè rí ti jẹ́ rẹ̀? Hi. Báwo jókòó? Oh, thank you. So, ọ̀dọ̀ ẹni bí? Anyway, ibi tí mi manage for now. You're not doing bad for yourself. Anyway, I'm happy that. So, báwo lè rí ti jẹ́ rẹ̀? A dúpẹ́ lọ́dọ̀ náà. Kí ni mo fẹ́ ọbẹ̀ báyìí? Anything soft. Morayo ńkọ́? Morayo ti wà nílé ọkọ ẹ̀ o. Big boy ló fẹ́ sìn, big girl ni ọ̀rẹ́ mi o. Ọmọ tó yẹ pé ọkọ ẹ̀ máa ń travel lọ bọ̀ bẹ́ẹ̀ nílò ẹ̀ǹkùlé ilé wọn ni. So who is the lucky man? Deji ni na ó yẹ kó mọ Deji. Former boyfriend ẹ̀ ní school ń gbà yẹn. Well, anyway, there's time for everything, Sha. Dúpẹ́ lọ́dọ̀ náà mo sọ̀rọ̀. Jẹ́ kí n wá ní kókó. Mango. Wá náà kún mi. Ṣé ìwọ nìkan ló ń dá gbé gbogbo bíbá yìí àbí ìyàwó ẹ̀ travel? Èmi nìkan mo ń dá bébí náà. Mi ti marry. O ò níyàwó. Kí ló ń dúró dè? Kí ló ń dúró ṣe? O ti ní everything oníṣẹ́ onílé. Kí ló wá ń wá kiri? Ṣé kí wàá lélẹ́yìn náà? Kò ń ṣe achievement náà. There's time for everything. There are still have done it. We'll then get it for you. Bẹ́ẹ̀ náà ni ìwà ọkọ wọn yìí bẹ́ẹ̀. Bàbá ẹ wò ó bu òkìrì kò ń ṣe irú nìkan ló bu o ó bu ògìrì pẹ̀lú ẹ̀ ìyàwó ẹ̀ tó bá tún wá ń rìn lóru bí ọ̀rọ̀ tó bá tún wá wọlé ìyàwó ọkọ mi máa jẹun o á tún lóun jẹun ojú ẹ ṣàánú mi bàbá torí Ọlọ́run ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí. Ẹ wò ó tiẹ̀ wá sún mi débi pé mo wá bẹ̀rẹ̀ sí ní bèèrè mi léèrè pé ṣé mi ìdá tó mi àbí ṣé mo burú wà tó yẹn ni tọkọ mi fi ń reject mi. Kẹ́yìn iṣẹ́ ìwọ lọ dàrú lọ́kàn ara rẹ̀ àbí ẹ̀ṣọ́ fún ọ wípé ọ̀dà wọ́n bẹ̀rẹ̀ bá aṣọ bẹ́ẹ̀ fún ọ wípé ṣírò ló mú. A ní tó bá di pé ókè o a fẹ́ sún wọn ká jọ ṣe kíní táwọn wí yìí ó máa tì mí ni. ọlọ́mọ ìṣọ́ bíi ọmọ kan tí ń bẹ̀lẹ́ kùdélé wa ṣúlá ní jẹ́ sórí ìfẹ́ ìṣe yóò tó báyìí bí àfàfà ló ṣe kún ẹnu jẹ́jẹ́ pé báwọn ọkùnrin ti ṣe pìtìmù lórí ẹ̀lì tí ó tún máa ṣọ fún pé àbí ìwọ̀n fáwọn wọ́n sì bẹ́ẹ̀ ni wọn ò sì ní kúrò lọ́dọ̀ rẹ̀ ṣé bọ̀tọ̀ wa ọmọ kó dùn. Bàbá Ọlọ́run ẹ jẹ́ kọ́ ọ̀rọ̀ ọmọ tèmi kórìí bẹ́ẹ̀ o ẹ rí bó ṣe dúró tó dúró dáadáa ńlẹ̀. Kò tiẹ̀ ní rí bẹ́ẹ̀. Ẹ ṣàánú mi ẹjọ́ ẹ gbà mí. Àmọ́ sórí bí ẹrù bá kọ òkè tó tún kọlẹ̀ oníbìkan tá a gbé ilé iṣẹ́ ìfẹ́ láṣẹ. Sọ́ọ̀lù ní sì gbọ́ ó gbọ́ iṣẹ́ ìfẹ́ sórí iṣẹ́ ńlá kan láṣẹ iṣẹ́ ìfẹ́ láṣẹ. A ní sìgìdì akọ kan sìgìdì abo kan àwa kí ọkọ ọkọ rẹ kì í jẹ. Kúmi ní jẹ́ àpò ọkọ̀ fún mi sí tọkùn. Bàbá tẹ bá fẹ́ orúkọ ìyá ẹ̀ máa wà fún mi. Má rọ́ọ̀ṣì ara rẹ ṣùgbọ́n bí ìlóbi. Bẹ́ẹ̀ ìyọba tó wọ́n dáadáa rírí àbá mú méjèèjì ọ̀nkẹ́ tí pọ̀ṣọ́ kọ̀ṣẹ́ ṣègùn ní ọ̀ṣọ́ mọ́ yóò ṣàná oníṣẹ́ mẹ́ta oṣù. 7,000 bàbá máa fún yín 10,000. Jímọ̀ mọ́ láǹkì ọmọ yìí sínú tiẹ̀ yóò dáa fún ọ. Bàbá kékeré tí wọ́n nìyẹn o tẹ bá lè bá mi ṣe tó bá lè rí bí mo ṣe fẹ́ gbogbo tẹ bá fẹ́ báyìí láwọn ṣe. Torí lẹ́yìn náà bá wá yanjú ẹ̀tọ́ ń wà jẹ́ kọ́ ọba kọrin kankan òyìn yìí bá orin làá máa kọ tínú babaláwo bá dùn á ní ọ̀kẹ́pẹ́ ọ̀pẹ́pẹ́ o ọ̀pẹ́pẹ́ ayé ìbàdàn jẹ́ o ọ̀pẹ́pẹ́ níjẹ́ èkú amúbọ̀bá. bí ọ̀fà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ lọ́mọ jẹ́ lọ́wọ́ òbí rẹ̀
òbí tó jíṣẹ́ jìyà lórí ọmọ o ṣó wá yẹ kígi tíya torí ẹgbòdì kó má súná fún níyà bó ṣe wà lọ́wọ́ ọmọ ló wà lọ́wọ́ òbí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́yẹ̀wò bí eré ṣe ń lọ. God, the shit on everybody there alone, their separate ways. Because they can call, because anything. Okay, I like it. Ẹ mú Victor. Ẹ bá mú Victor. Kékeré ni àbí ńlá mà? Ńlá ni ẹkún méjèèjì. To think, you know. Ọkùnrin mi náà. What they miss, what they funny time. I don't understand the Dutch. You know, the shop anyway. That's just it. That is just it. Anyway, come back. Kí ló dé tó dúró bí àlejò báyìí bí lélo ti jáde? Ọmọ pé mi ò ṣe pé bí àmì máa ń gbọ́ ọ̀kan tí mo lè sọ. Èèyàn kan sọ pé wọ́n rí ẹni ibi tí kò tí mo rà fún ọmọ. Ṣé lóòótọ́ ni? Kámẹ́rà nǹkan mo fẹ́. Ó bá ti sọ pé mi ò bá ti má bọ̀ dáa so nǹkan mo náà bá kí n lè gbé sí. Ṣé ẹni tí orí mi ò sọ pé òun rí àwọn méjì ló jẹ́ra nǹkan mọ̀ fún mi?
ó sọ fún mi olóòrùn ìwà àti girl fún lọ mo assume pé sales girl ló máa jẹ́. Ayọ̀ mo ra ọmọ fún ẹni tí ó appreciate me tó mọ value me tó mọ value gift tí Ọlọ́run fún mi not a person like you that doesn't think on a fallow ground Moyo you don't think every time kò wọlé kò máa rẹ́rìn èyí tó yẹ kí n débi kí n bá ẹ kí n kó máa dá lójú ọkọ máa sún ẹkùn there is no day you can put to ever sọ mi pé olóyún rí táyà tó sú mi every time mi àti ẹ máa ń sọ̀rọ̀ nílé ọmọ òkèèrè but at a close range ọmọ bá ṣe ń ké wọlé máa ké jáde that is the fact. Ayọ̀. Don't love me! Keep quiet! Who hate me? Why you hate me? You don't hate me. Why appreciate me? You think? You no matter what you think? ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ̀ ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ̀ ohun tí a bá sọ lẹ́yìn ọ̀la wọn ò lẹ́yìn ọ̀la wọn. kún mi bá mi gbé báàgì mi àbó tún fẹ́ kí n lọ lẹ́nìí ni ó ga fún ẹ. kò dàbí kẹ́ fi wálé kan máa lọ náà bẹ́ẹ̀ ni àkóso náà fi ṣe. bẹ́ẹ̀ náà ni èmi náà rí bẹ́ẹ̀. Mama, ṣe rí nǹkan kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó wà very important. Náà aláwọ̀kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé Kẹ́mi dẹ̀ ti fẹ́ra kù for now. Kí làwọn nǹkan wo ló yẹ kó máa ṣe? Àwọn nǹkan wo ló yẹ kémi náà àsìkò sì máa ṣe fún? Bàbá àbúrò ó dà jẹ́ ìṣàlàyé fún ẹ. Sórí lásìkò tí ó wà yìí kò gbọ́dọ̀ ṣiṣẹ́ agbára mọ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Gbogbo èmi ni wá lọ ṣe lé fún mi wá lọ ṣe tán fún mi kò sí yẹn ń bẹ̀ mọ́ o. Ìwọ́dẹ ní Mr. Jẹun Kóòkú ó láìkì yan bíi kíre kò lè gbọ́dọ̀ yan mọ́ sìn yìí o kó má wulẹ̀ tán rẹ̀ jẹ. ẹ ti ń kọ́ lọ́lẹ̀ nìyẹn náà. ṣèyẹn lé ní èjì tó bá yẹ kó sùn kò jẹ́ kó sùn and pàápàá jùlọ àwọn oúnjẹ tó máa jẹ́ sìn ó ti yàtọ̀ kò lè jẹ just any oúnjẹ mọ́ àwọn bíi fruits kò gbọ́dọ̀ tán lé àwọn bíi ẹ̀fọ́ ní nǹkan kan ó gbọ́dọ̀ wà lé kò dẹ̀ gbọ́dọ̀ jẹran jù aláboyún ò ń jẹran jù ẹja ló ń jẹ ìbàtọ̀ tó bá máa jẹ yín gan kó o yọ tinú ẹ̀yẹn kúrò wáìtì ẹ̀yẹn láláboyún ń jẹun kò dẹ̀ gbọ́dọ̀ jiná jù sọ̀rọ̀ mi ń yẹ bẹ́ẹ̀ ni èwo ló ga ń bẹ̀. ẹ̀rọ kí ló tó fi lè jẹrọ. èwo ló mọ̀ má bí mi n tí n bá ní kẹ́ ṣe ní kẹ́ ṣe torí ẹ̀ ṣe kan rí ẹ̀ẹ́dẹ̀ ní já sọ̀rọ̀ bàbá Aláròyé ṣé o wá rí i tó jẹ́ pabambarì olórí ibẹ̀ ni pé níjọ́ antenatal day o gbọ́dọ̀ máa gbé lọ toríjọ́ yẹn ni dókítà máa mọ̀ bí ẹ̀jẹ̀ ẹ̀ ṣe rí ló máa mọ̀ bómi ara àti ti ọmọ ṣe rí wọ́n máa yẹ gbogbo nǹkan tí ó ti yẹ. Kẹ́mi kí ló dé. ẹ̀jẹ̀ báwo. Kọ́kọ́ fọwọ́ mọ́tò máwòrán wọṣọwọṣọ. Má ti ìwọṣẹ́ ìlú. Ẹ̀jẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Má pariwo má padà. Ọmọ yóò sọ nǹkan tí mo fẹ́ fún mi. And you keep quiet. Hey.
wá yà lẹ́nu ni pé ní àná tí mo wà ní ọ́fíìsì mo ráyè wá. Wá báyìí. Ó sún mi lójú rárá pé in fact mo ṣàmọ́ àmọ́ mo ń ṣe mí. Wọ́n pé Dèjì sọ pé òun ò ṣe mọ́ àná náà lẹ ti finally òun ti make up mind òun pé òun ò ṣe mọ́. Kí sì ta méjèèjì nǹkan ni. Ìyá Dèjì. Kí ló kàn ẹ́? Kí ló kàn ẹ́ sí? Lẹ́lẹ́lẹ́ má bàa sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ má bàa sọ bẹ́ẹ̀ mọ́. Obìnrin lèmi náà. Kí ló dé? Látọ̀ dẹ̀ rẹ̀ kọ́lẹ̀ sí bàbá. Látọ̀ dẹ̀ rẹ̀ kọ́lẹ̀ sí bàbá. What is the nice about? Kí ló kọ lù yín náà? Ó yà bá mi ó ní ọ̀rọ̀ mọ́ra yóò ní onílẹ̀. Shut up your mouth. Asọ́fọ́ṣẹ́ mọ́ ṣé o ní ṣé o fi present bàbá ẹ̀ ṣe? Kí ló ń pa ẹ̀ láriwo? Dèjì. Dèjì. Do you realize pé mo ṣàlùmọ́ ìwé ẹ̀sìn mi méjèèjì? Despite ìwàkiwà tí òun bá lọ́wọ́ èmi bàbá ẹ̀, òun lọ fún èèyàn mìíràn ní lóyún níta. Sọ fún mi kí ni orí lọ́bẹ̀? Ẹ̀bùn dáàdi kí ló kàn ẹ́? Kí ló life mi? Kí ló kàn mí? Kí ló kàn mí? Látọ̀ dẹ̀ rẹ̀ kọ́lẹ̀ sí bàbá. Tí wọ́n lè bẹ̀ sọ́jú láìsí who else will tell you? I wonder o. Ọmọ tó dàbí ẹ̀yìn. So o fẹ́ cause enmity láàárín èmi àti bàbá ẹ̀kọ́. Ìwọ dẹ̀ ni ẹ̀ o. Ìwọ ni o. Ìwọ ló kọ́sẹ̀ o. Wọ́n ti sọ pé ní bá bímọ ọ̀ràn ní òkun. Wá mú ọmọ ẹ̀ kó lọ tẹ̀ nínú dáadáa. Kó tẹ inú ẹ̀ dáadáa. Kó má bàa kọ́sùn láàrùn ní àárín àwa àti Bámgbóṣe family. Kó ya wá ọ̀nà tí a máa fi lọ pé families méjèèjì and resolve this problem. Lọ tẹ ọmọ inú dáadáa o. Lọ tẹ ọmọ inú dáadáa o. Tẹ inú dáadáa mo sọ fún ẹ o. Ló bá sọ̀rọ̀ kò fún mi ní ti kọjá. You said your watch had done me coming and you are going. Dèjì, can you see what you cause? Mommy, ẹ jẹ́ kí ẹ jẹ́ kí. My friend don't mommy me. And listen good. Listen very what? Listen very good. Máa ronú mọ́. Kókókó àlàáfíà kò ní Ọmọ lè fẹ́rẹ̀ dé o. Ọ̀gẹ̀dẹ̀ igbódò kó ìyàgàn. Ó sì máa bímọ yẹn. Ìwọlódé tí mo fi wọlé dé o jẹ lọ lórí ìjókòó òun yẹn sílẹ̀kùn kalẹ̀. Mo sọ̀rọ̀ náà tán títí mo tó lù ẹ́ ló ṣe tó ta gbé. Irú ìrònú wo ló ń rò tuntun? Ọ̀kẹ́ mi, ó ní sky ló ń jábọ́ ẹlẹ́ẹ̀kẹta fi ní ìgbà tó ní. Ó dànù. Olúwa kúnnú mi ẹlẹ́gbẹ̀ẹ́. Nǹkan ó lè kà á. Nígbà tí ọkọ ẹ̀ ń kú sí ibi tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀ yìí, ìwọ tó ṣe pé rònú ló ti fẹ́ fi ṣe rẹ̀ léṣe báyìí. Tí n bá tiẹ̀ wá síbi ìwọ ò lè wá bẹ́ẹ̀ mi nílé kó wá ṣàlàyé tó ń ṣẹlẹ̀ fún mi. Gbọ́nà ẹ̀rù ìwé ìwọ. Ṣé gbogbo àwọn nǹkan tí mo sọ fún ẹ wípé kó máa ṣe pẹ̀lú ìyàwó àbí ìkan wà ní ẹ̀tẹ́ kì í mú ṣe? Wọ́n ń gbogbo wọn tẹ́ni kì í ṣe mo ṣe. Ẹni kó wọ́n máa fún ẹ stress, kó máa drive everything ni mo ṣe. Ó dà, ṣé tó bá ti lóyún ṣòṣì tó máa ń súnmọ́ ni? Ẹ kò wáyé kó máa jábọ́ bó ṣe ń jábọ́ yìí. Torí mo ti sọ fún ẹ ń jọ sí àwọn obìnrin ara ọwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì wà tó ṣe pé tó ń bá ti ń dúró sí lára báyìí máa máa ti fi sórí bẹ́ẹ̀dì. Ẹlòmíì dẹ̀ wà bóyún bá wà lára ẹ̀ láti dé wà báyìí láti máa lọ sọ́nà oko lálọ́ máa rúgi lámáa fò lámáa sọ̀ kalẹ̀ tí ò dẹ̀ ní sí tó ṣe. Ó wọ Ọlọ́run ọba ni ó mọ bó ṣe ń ṣe nǹkan. Ṣùgbọ́n tó dá èmi lókè ni wípé Ọlọ́run ewé kan ò jábọ́ lórí Ọlọ́run. Èmi mọ̀ pé ní agbára Ọlọ́run bíbí ni mo bí ẹkún mi. Ẹyin ní máa fi gbé ọmọ ẹ̀ jó ní agbára Ọlọ́run ìyàwó ẹ̀ máa fi inú ṣoyún nínú. A fi gbọ́ ọmọ ẹ̀kún ẹni ẹlẹ́ni nígbà ṣeéṣe. Ó ti di orí ìdí pọ̀ jù. Ó ti ń pọ̀ jù. Àdúrà ló lè ṣe gbogbo tó yẹ kó sí. Ọlọ́run ọba nìkan la lè fọwọ́ sí níwájú wa gbọ́. Ìwọ gan fúnra ẹ̀ ò mọ rẹ̀ lọ́wọ́. Ìgbà tọ́rọ̀ rí báyìí kó wá jókòó sí ìyàwó ẹ̀ gan. Ìwọ jókòó síbi òun ṣe tiẹ̀. Ìyàwó wà nínú ilé òun náà ṣe tiẹ̀. Àsìkò ikọ́ ló yẹ kó o dì mọ́ ìyàwó ẹ̀ kó o máa tù nínú kó má fi rònú ṣe rẹ̀ léṣe. Nígbà tí ìwọ ọkùnrin kan gbọ́n pàápàá tó jókòó síbi tí rònú ti ṣe ẹ́ dáadáa kí n má sọ mi. Ó wá sọ pé kíní kan ṣe ẹ́ kù sí. Ẹ kì í gbàdúrà ẹ ti jìnnà sọ́lọ́run ṣó tó ń sìn
gbogbo nǹkan láyé yìí ó yẹ kéèyàn máa fi síwájú ọlọ́run mọ́jọ́ tó ti lọ sí ṣọ́ọ̀ṣì. máa ronú mọ́ ọ̀gẹ̀dẹ̀ igbódò kó ìyàgàn ó sì máa bímọ yẹ. Jésù kò dẹ́kun ayé yìí, Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́, ọ̀rẹ́ ayé yìí kò wá sílẹ̀, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi ó wá, kò jẹ́ gbàgbé mi ẹ̀wọ̀ rẹ̀ òtítọ́ ó wá, kò jẹ́ gbàgbé mi, hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ní orúkọ Jésù, ní agbára ìjà Jésù, olúwa ọlọ́run àti ọlá tó pàdé gbà àti agbára agbẹ́yọ̀ká nínú orí ọ̀fẹ́ nínú ọlá nínú ògbó nínú ẹwà nínú orí ọ̀fẹ́ nínú ọwọ́ agbára nítorí ìpínlẹ̀ olú ọlọ́run àgbáyé gbogbo ọ̀fẹ́ yìí ẹ̀mí àwọn wòlíì gbogbo ẹ̀yìn ìjẹ̀lẹ́ yóò fẹ́ àtọ́ fún ìdájọ́ ìṣòwò ó dáríjì ọlọ́run ìmọ̀ ó dáríjì ọlọ́run àwọn ọmọ tó jà ìsúná nínú omi àti ẹ̀jẹ̀ tó jà ìsúná ẹ̀mọ́ tó ṣẹ́gun fún yín ogun tó ṣiṣẹ́ báyìí kó mọ̀ ṣe padà bòrí sí. wúrọ̀dúrà Jésù agbára wa àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Bàbá lógo. Ẹ̀mí ọ̀run mi láti sọ fún yín wípé ẹ̀yin ìdílé yìí wọ́n ti ṣe ìkìlọ̀ kan fún yín ní ìṣáájú lórí ọmọ yìí ìkìlọ̀ yìí 4 ló bọ́ sí ẹ dẹ̀ pa 3 mọ́ ẹ ò pa ọ̀kan tó kù mọ́ a ò mú mi jù báyìí lọ. ẹjọ́ ìyá ní Ísírẹ́lì ẹni apá májẹ̀mú 3 mọ́ nínú 4. Bẹ́ẹ̀ni. ẹjọ́ ìkan tó kù ẹjọ́ ṣàlàyé fún wa. a ò mú mi jù báyìí lọ. níwájú onímọ̀jẹ̀mú òdodo níwájú ọba ẹ̀rí tí a forí balẹ̀ fún lóde ọ̀run ẹ̀mí àwọn wòlíì ń bá mi sọ̀rọ̀ dádì olúwa sọ fún mi pé ẹ ní agídí ọkàn tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ súnmọ́ olúwa ọlọ́run alààyè pẹ̀lú orí ọ̀fẹ́ á mú kí ọkàn yín wálẹ̀ gẹ́gẹ́ bí a ṣe tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí ìránṣẹ́bìnrin yẹn sọ nínú ilé ọlọ́run alààyè ẹ̀mí àwọn wòlíì sọ fún mi pé mọ̀mọ́ wa ìlú bá wù. wá wo bí ọ̀rọ̀ tí wọ́n wá o lórí ìmọ̀láyọ̀ ṣèbí. kí ló ṣe. ẹ jókòó yé mi ẹ láyé mi. ẹ̀mí ọlọ́run alààyè ní kí n sọ fún yín níwájú ọba ẹ̀rí níwájú onímọ̀jẹ̀mú òdodo pé nínú ìjọ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ alàgbà kan wà níbẹ̀ èyí tó ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí mọ̀jẹ̀mú lórí rẹ̀ wípé a kò gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n tí a ti ṣe. ẹjọ́ alàgbà kí wàá ní àṣìṣe tó wà ńbẹ̀. wípé kẹ́ kíyèsára lórí ẹlẹ́dàá ìránṣẹ́ yìí èyí tí ẹ lè ṣe kí ni tí ẹ ti fọwọ́ gbá ìránṣẹ́ yìí ní ẹlẹ́dàá. wá wo bí ọ̀rọ̀ tí wọ́n wá. Don't you think you don't discuss me? You don't be sure that you're manager. ó tún sọ́ra ìwọ́n pẹ̀lú dání. Mo tẹ́lẹ̀ imagine when you come back provisions mo dey train us in school only. Connecting our provisions ni this idiot. níbi ayé ẹ̀ tí máa túbọ̀ tó pè ní idiot máa gbá ojú ẹ̀ ó tún sọ́ra ẹ̀ ṣé òun bá a dì o. rárá sọ. ok go inside go inside. Mọ́mí báyìí ẹ̀ mọ́ bẹ̀. irú nọ́ọ̀sẹ̀sì ò nìyẹn ti jẹ́ ìgbọ́rú ẹ̀ láyé ẹ̀ irú òlé lọ́ra ọlọ́fẹ́ jẹ́ ìwọ kọ́ ló ń kọ́ lọ skul òlé lọ́ra ni mo lè bí ìkọ̀kí sọ́ọ́ di 10 ni wọ́n mọ̀ wípé bá ṣe bẹ́ẹ̀ rúra bọ́mọ ni mo ní kó yẹ máa pariwo mọ́mọ́ ó tún kọ́ lọ sí skul ṣé ò lè rà fún rẹ̀. Mommy, that is not the point. The point is idiot ní gẹ̀yìn. láyé mọ́ ti sọ bẹ́ẹ̀ mọ̀ tí wọ́n tún gbọ́ wípé kí gbé mọ́ máa gbọ́ ojú ẹ̀ fún ẹ. Ọmọ mi ò rí bí ọ̀nà ẹ̀ máa ń sọ ọ̀rẹ́. ọ sọ bẹ́ẹ̀ mọ́ ìyàwó ẹ̀ bí. wá wo bí ọ̀rọ̀ tí wọ́n wá o lórí ìmọ̀láyọ̀ ṣèbí. ọ̀rọ̀ náà ní ẹ̀fẹ̀ pé wọ́n ní ká tọ́ ọmọ wa kó ba lè fún wa ní ìṣẹ̀lẹ̀ níjọ́ náà èmi àti bàbá ẹ̀ la jáde lọ pípadà bọ̀ là ń pariwo ọmọ yìí tó ń bú àmọ́ ọ̀dọ́ wa tó ń ṣépè fún un mo dẹ̀ ti kìlọ̀ fún títí wípé bá ṣe bẹ́rù la bí ọmọ kì í ṣe pé torí pé wá ṣe ọmọ ọ̀dọ́ bí wá máa sọ̀rọ̀ sí bí ò ṣe yẹ mo wá bá rí ibi tí mo ti bá rí ọmọ mi tún ṣe nǹkan tó bí mi nínú mo kò ṣe ṣe gbá ní. ó ṣe ti gbá kí ni kí ló ṣe ti gbá ó gbá gbà bó ṣe ti gbá kí ló fẹ́ bẹ̀rẹ̀ tó ní gbẹ́ni náà wọ́n tó kọ́ bá kò ní. Jésù Olúwa wa inú ilé Ọlọ́run la wà òun tó fa gbogbo àwọn orúkè nílò lórí ìránṣẹ́ yìí nìyí èyí tó fa ìlórí ọkọ tó jẹ́ kí ìránṣẹ́ kó wọn rìn káàkiri. ẹjọ́ alàgbà kí ni ọ̀nà àbáyọ. ní tó fà gan-an ṣùgbọ́n ẹni àwọn Ọlọ́run alàyè wa ń sọ fún wa wípé àfi tí ó bá ṣe alábàápàdé ẹni tí ó kọ́kọ́ kọnu ìfẹ́ sí ní ọjọ́ àìrọ́ rẹ̀. tó o mọ ẹ àbí tó o mọ ẹ tó kọ́kọ́ tẹnu ìfẹ́ kọ ẹ làwọn
tó ń gbé jìnnìjìnnì bí ewé ewúro. Kúmi. Ó mọ bí tó ti lè rí Kúmi báyìí. Pẹ̀lú agbára Ọlọ́run ọba tó mú àáké jáde nínú odò Jọ́dánì nígbà tẹ́ ti tọ̀ wá gbogbo wọn á ṣe déédéé àtúnṣe á wà pẹ̀lú àdúrà wọn á pàdé ara wọn. Kò sí tí olú Ọlọ́run àlàyé rẹ̀ ṣe ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ìyẹn Jésù Kristi olú Ọlọ́run àgbáyé kò sọ̀kalẹ̀ wá ẹ̀mí àwọn olùkọ́ ibi ẹ̀ lẹ́yìn olú Ọlọ́run àlàyé kò láyé wá ẹ̀mí ọmọ náà wà nígbàrá olú Ọlọ́run àlàyé kò dárí ọkọ rẹ̀ wá olú àgbá ibi ẹ̀ lẹ̀ the right time to do your pushing. Just talking me. They didn't know you were doing it. Because one being with the cultivation. When you like a go, in fact, but you buy me so like consider. You know, so now you take care of everything you know. My mom will like a go. I don't know. I'm going to go to your head. Clear phone. Don't move that ball low. Then you. Kẹ́mi olórí burúkú ọ̀hún dà ọmọ òṣì ọmọ má ṣàfàì ìdílé ẹ̀gbọ́n mi kó má lọ gbọ́ fún ẹ ẹ̀gbọ́n mi ọmọ òṣì ọmọ olè ọmọ ọ̀rẹ́nu ọmọ má ṣàfàì olè tó ń kọ́ nípa pọ̀pọ̀ bí ẹ̀pà ibi yóò ṣàyè àṣírí ètí àṣírí ètí tú kí ló dé. mi ò láìpẹ́ ṣe lò lóyà time tí gẹ̀ẹ́ iṣẹ́ àwọn ọmọ fún mi táwọn ọmọ ṣe ń jẹ inú ọ̀lẹ́ sọ pé kí n tẹ̀kẹ́ bí ti ṣe ń kọ́ sórí so kí ló dé ẹ̀ṣẹ́ mọ́mí ṣe ń dalé mi. bẹ́ẹ̀ sáwọn ilé òfowó ni ojú mọ́mí. ilé àwọn òfowó. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ibẹ̀ ń lè wá pè mí àmọ́ ẹ wo ó yẹ kẹ́ bọ̀wọ̀ fún fá o bẹ́ẹ̀ tẹ́ bọ̀wọ̀ fẹ́ mi ẹ jókòó ẹ̀mí náà jókòó. fún mi lọ́dún ìfẹ́ bí ìlọ́wọ́ kí ló ṣẹlẹ̀ tó fi ń bá ẹjọ́ ìwọ náà jókòó aya mi má gbọ́n mi bá ẹ̀gbọ́n mi ẹ wo mi o orí bí báyìí ẹ̀gbọ́n mi. kí iṣẹ́ bí ìlọ́ba jókòó sí ìwọ́n mi. aya mi jókòó. mo ní ọ̀lẹ́ jókòó sẹ́ẹ̀ má jẹ́ kó jókòó o mi ò ní gbà. mọ́mí ẹ wọ kí ni kẹ́mi ṣe. mọ́mí jẹ́nu ẹ̀ lọ́wọ́. mo dábọ́ ń ṣe yín náà. mọ́mí mo ní ọgbẹ́ mi ẹ lọ. ìwọ náà sọ tó bá máa sọ. ó dà dúró ẹ wò ẹ̀gbọ́n mi ẹ wọ́n bí bá tẹ̀ wọ́ ìkọlọ́gbọ̀ orí fífọ́ o ẹ bá jáde sùúrù aya mi gbọ́ bò ló ti jẹ́ èmi ló dé tóyún bàjẹ́ lára rẹ ní gbogbo ìgbà. kò yé mi understand nǹkan tẹ́ ẹ̀ sọ. kò yé ọ. Ọlọ́run ló ń ṣọmọ Ọlọ́run dẹ̀ ló tún gbà padà. Ọlọ́run ní fi rúkọ yìí ìwọ òde ìka tó ń dùn jẹrìí bí ẹyin. ṣọ́ọ̀bù ni ẹgbẹ́nu sáwọn ní fẹ́wàá yẹ. ẹ̀gbọ́n mi òun ló wá di ọ̀rọ̀ náà àmọ́ kó ba lè yé gbogbo wa nípa ṣe sùúrù ẹ̀ gbádùn aya mi òun náà mọ̀ nípa ọ̀rọ̀ náà sùúrù náà láti gbogbo ẹ̀ ẹ̀yà máa wí tẹnu ẹ̀. ìṣàánú mi bàbá torí Ọlọ́run ẹ dákun ìṣàánú mi gbà mí. ẹ wò ó tiẹ̀ wá sún mi débi pé mo wá bẹ̀rẹ̀ sí ní ìdíra mi léèrè pé ṣé mi ì dá tó mi àbí ṣé mo burẹ́wà tó yẹn ni tọkọ mi fi ń reject mi. Kẹ́mi iṣẹ́ ìwọ lọ dàrú lọ́kàn ara rẹ àbí ẹ̀ṣọ́ fún ọ wípé ọ̀dà wọ́n bẹ̀yẹ̀ bá ṣọ bẹ́ẹ̀ fún ọ wípé ṣírò ló mú. a ní tó bá di pé ókè o a fẹ́ sún ọkà àjọ ṣèkínní tá à ń wí yìí ó máa tì mí ni. ọlọ́mọ ìṣọ́ bíi ọmọ kan tí ń bẹ lẹ́kùnlé ilé wa ṣúlá ní jẹ́ sórí ìtẹ̀ ìṣe yín ó tó báyìí bí àpàpà ló ṣe kú ẹnu tí ó jẹ́ pé báwọn ọkùnrin ọ̀sùn ṣe kùtìmù lórí ẹ̀lì tí ó tún máa ṣọ́ pé àní ń gbàgbọ́ wọ́n sì bẹ́ẹ̀ ni wọn ò sì ní kúrò lọ́dọ̀ rẹ̀ ṣé kò sọ wa ọmọ kó dùn. bàbá Ọlọ́run ẹ jẹ́ kọ́ ọmọ tòun kórìí bẹ́ẹ̀ o ẹ rí bó ṣe dúró tó dúró dáadáa ńlẹ̀. kò tẹ̀ ní rí bẹ́ẹ̀. ẹ ṣàánú mi ẹjọ́ ẹ gbà mí. àmọ́ sórí bí ẹrù bá kọ òkè tó tún kọlẹ̀ oníbì kan tá a gbé ilé iṣẹ́ ìfẹ́ láàṣẹ. bọ́ọ̀lù ní ṣe ìgbàgbọ́ gbọ́ iṣẹ́ ìfẹ́ sórí iṣẹ́ ìfẹ́ láàṣẹ. a ní ṣìgìdì akọ kan ṣìgìdì abo kan àwa kí ó kọ ọkọ rẹ kì í jẹ. kúmi ní. kúmi ní jẹ
àpò ọkọ̀ fún mi sí tọkùnrin. Bàbá tó bá fẹ́ orúkọ ìyá ẹ̀ máa wà fún mi. Má rọ́ọ̀ṣì ara rẹ̀ ṣèbọ́bìnrin ló bí. Bẹ́ẹ̀ni. Ìyá ọba tán wọ́n dáadáa nírí àbàmú méjèèjì ọ̀kẹ́ tí kọ̀ṣẹ́ ṣègùn ní ọ̀ṣọ́ mọ́ yóò ṣàná oníṣẹ́ 7,000. 7,000 bàbá máa fún mi tán. ẹ̀gbọ́n mi ẹ bá jẹ́ méje. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wọ́n bá yẹ ọmọ mi jẹ. ẹ bá ṣe sùúrù. ọlọ́wọ́ mi fún ẹ ọlọ́wọ́ mi fi ẹ wò mí kí lẹ ti rí ẹ fara balẹ̀ wò mí ọkọ tó fẹ́ láàárọ̀ èmi lórúkọ rẹ̀ Olú lórúkọ ẹ̀. kò ṣẹjú ẹ̀mí náà fún mi náà mú mi lọ sọ́dọ̀ ṣé babaláwo pé ká mú ọkọ mi kúrò lọ́nà tó nífẹ̀ẹ́ tí mo ní sí fún mi. ṣé o àmọ́ ògbóró iṣẹ́ báyìí mo ti ní mo ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ mọ́ mo ti rí iṣẹ́ nínú gbogbo iṣẹ́ àrùn pààyàn báwọn ti. Fágbèmí ṣé o mọ bí tá a di ọ̀rọ̀ wá sí? ìjèṣin ń bẹ́ ń tòṣì yíyá jáàtò tí ń bẹ́ ńlẹ̀ yìí ọmọ ìṣe ọ̀dà ṣé ó lè bá ń rí fọ́ńtò rẹ̀ fún wa. Bàbá ṣé fọ́tò ẹ̀ bẹ́ẹ̀ 20 ẹ̀ máa kó wá. ìjọ ọba tiẹ̀ kó wa á lè ṣẹlẹ́ẹ̀tì nínú tá a bá ṣẹlẹ́ẹ̀tì á wè tá a lò ń bẹ̀ àmọ́ èèmọ́ fẹ́ kọ́ ọmọ kínní kankan ni wọ́n ló lórí orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wú fọ́mọ èèyàn àgbọ́ tí wọ́n bá di pé ìdí bá dánlé wọn àbọ̀ ṣọ́ọ̀ṣọ́ọ̀ ní sí ọ̀gbọ́ tí wọ́n bá ti di pé ẹlẹ́ òmítúárì rẹ̀ tàbí pé ó ti dòmítúárì dákun mọ́ lọ́bẹ̀ lọ́rẹ̀ bá ṣe wípé bọ́yá ọlọ́rẹ̀ kẹ́dùn o bọ́lá ọ̀gbọ́dọ̀ sunkún bẹ̀. Bàbá kí n má lọ síbẹ̀. wọ́n gbọ́dọ̀ lọ. kí ló fẹ́ lọ kò lọ bẹ̀ kò ní lọ kí ló fẹ́ lọ ṣe. kì í lọ dáadáa kọ́ mọ́ lọ. ó lè pọ́mọ tèmi kò tún rẹ́dọ̀ mi kò tún lè pọ́mọ tèmi kò sí yẹn bí ó lè ká apààyàn. wá gbọ́ o kó o fẹ́ ìgbà ọkọ láyé o ò lè rọ́mọ bí o nítorí pé olùkọ́ sọ yìí òun la fọ́ ọmọ látòdì ọ̀run bẹ́ẹ̀ mo sọ fún ọ ó dúró lórí pé ẹ̀rọ ti pààyàn. ìwọ ọkùn mi ní ọjọ́ jíjí ẹ̀ ta lóbìnrin náà tó kọ́kọ́ jọdún kọ́. Mọ́ráyọ̀ ni. ẹ̀gbọ́n mi sẹ́gbọ́n Mọ́ráyọ̀ wá gbọ́ o tí wàá rí Mọ́ráyọ̀ tá à ń sọ yìí ó wà wá lọ nítorí pé òun la fọ́ ọmọ látòdì ọ̀run. mi ò gbà yẹn gbogbo ìtọ́sọ látàárọ̀ nǹkan tẹ̀lé náà mi ò gbà yẹn kó o lè fẹ́ Mọ́ráyọ̀ mọ̀ gbọ́ kí Ọlọ́run máa yàn fẹ́ ọmọ tèmi fún mi ọ̀rọ̀ tí Mọ́ráyọ̀ yẹn tó ṣe mọ́ ẹbí mi ò fẹ́ rí mọ́ o. mọ́mí ẹ tẹ́kẹ̀ rẹ̀ ṣe rí Mọ́ráyọ̀ láti rà for a very long time. ẹ ṣe ẹ wá gbọ́ o àti Kúnmi o àti Mọ́ráyọ̀ kì í ṣèbí wọn ihun tó fà á òun láti rí ó ti jẹ́ gbọ́ngàn nìyẹn. ṣe dájú mọ́mí yóò bẹ́ẹ̀ ó ṣe àwọn nǹkan tí ò dá sí fámìlì bàbá yóò ta mọ́mí yẹn tó tó ẹ̀gbọ́n mi. Sorry. Ace, speak to the finger. I've told you times with that number. Kumi, let's face it. Èmi àti ẹ, a kì í ṣe caliber kan náà. We are not of the same setting. Mọ́ráyọ̀, take everything easy. Kúrò kó má bá mi sọ̀rọ̀ mọ́. Dáàbì mo bá ń gbà. Ó á tẹ̀dá fún ẹ, wàá ṣolúwé. Mọ́ráyọ̀ tèmi nìkan. Mọ́mí àti dáàbì kan. Mo mà tán love dressing ẹ lẹ́nu ní o. Mọ́mí àti dáàbì kan. Ẹni àgbàdo pé múra tó mú yóò wá òkè. Ẹ ní sùúrù fúnra yín o. Ìgbà ara là ń búra o. Yóò bí tiẹ̀ ńgbà tó yẹ. Ẹ ṣe. Very good, o ṣe jàre. So ẹ ń kọ́ ẹ jẹ́ pé múra tó mú yóò wá òkè ni àbí. Ìwọ ló mọ̀ fílẹ̀ ẹjọ́ ẹ pọ̀. Wo sórí arógbó ṣomidan rí sórí ìyá ọkọ ẹyẹ pàápàá ó ti jù ẹ lọ bóun náà ti múra nìyẹn ní ìbáwí
Daddy. Wò tún. Ìgbà wo lẹ lọ sí Eastern? Òun lẹ́yìn tó gbé wá fún mi. Ìrìn àjò ìdánláyé Ọlọ́run ti máa mọ̀ sí i. Ọlọ́run rí inú mi kú mi. Mo fẹ́ kó mọ gbọ́ngàn. I swear to God. I still love you. Ní ọjọ́ jíjí ẹ̀, ta lóbìnrin náà tó kọ́kọ́ dẹnu kọ? Mọ́ráyọ̀ ni. Ẹ̀gbọ́n mi sẹ́gbọ́n. Mọ́ráyọ̀. Wá gbọ́ o. Tí wá ní Mọ́ráyọ̀ tá à ń sọ yìí, ó wà wá lọ. Nítorí kò ń la fọ́ mọ́ láti ọ̀rọ̀. Are you sure? Bí kò ṣe dára kẹ́ ọmọ alákẹ́jù.